93.5 ètò tí ọpọ́n sùn kàn ní Nurul Islam. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى اللهم على سيدنا محمد صلى الله عليه وسلم adáwọ̀pẹ́ fún ọba Allah ọba alágbára ọba elétò à ń tọrọ ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó máa bá àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo àwọn ìyàwó rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé orípa rẹ̀ títí dijọ́ gbèǹde al-qiyama. ètò wa ó ní ó tún gorí afẹ́fẹ́ Nurul Islam, ètò tí a dìídì gbé kalẹ̀ ní ìrántí màmá wa Alhaja Elizabeth Babatunde Ilegunboro Àbọ̀rẹ́rìn lérúwà lọ́yọ̀ state wa níbí. A kí gbogbo ẹ̀yin ará ilé ẹ kú ọ̀rìnrìn yìí, afọlọ́ ọlọ́run àfibẹ́ lọ́run òjò tí ó wọlé tí ó wọ́ náà ọlọ́run máa rọ̀ fún wa lórílẹ̀‐èdè yìí o, odò ìtùdún oníkọ́ máa rọ̀ fún wa. Lónìí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àrùn mẹ́ta náà ni tí kì í dọ̀bẹ̀ nù. Àwọn bàbá wa, bàbá àlùbáríkà, bàbá àdùnnú, gbogbo tí ń dùn yín nú ọlọ́run ọba Allah kò ní jẹ́ ẹ̀kan bànújẹ́ ń bẹ̀. Àwọn náà ni wọ́n síwájú táwa náà tẹ̀lé wọn lẹ́yìn, ọlọ́run yóò jẹ́ ṣiṣẹ́ àdínì pẹ́. Ọba tó di ẹrun dúdú lórí ìtọ́lọ́run tí funfun yìí náà ẹ̀ ní fi ṣe nǹkan míì. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Bàbá tí mò ń perí òun ni aláṣẹ àti olùdásílẹ̀ Madun Naja ní Ibitoye Street Muslim. Ẹ bá mi káwọn ará lé. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bákan náà ni olùkọ́ mi aṣáájú mi nínú sí ọlọ́run Sheikh Abdulrahman Ọlálékan Muhammadul Awwal. Ẹ bá mi káwọn ará lé. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Tọ́ tíṣà ìbá pẹ́ ni ẹnìkan ìpẹ́sẹ́ ẹ̀yin ará lé. Ẹ wá nǹkan lédi àbí kẹ́ fìdílé nǹkan. Ẹ mú gègé ìkọ̀wé yín, ẹ sì mú tákàdá láti kọ ìdánilẹ́kọ̀ọ́ ìsílẹ̀. Ọ̀rọ̀ tó pàtàkì, ọ̀rọ̀ tó gbọ̀ngbọ̀n ni. Ẹbí tí bá ń dàrú tá a bá ti bọ̀bẹ̀ yóò lójútùú. Àárín lọ́kọláya tí ó bá nítumọ̀ pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ yóò lójútùú. Kí náà ní nǹkan náà? Òní tí à ń pè ní ṣúrọ́, ìjọ ní ìfi ọ̀rọ̀ jomi tó ro ọ̀rọ̀, ìjọ ní ìfikùnlukùn lórí èyíkéyìí àlámọ̀rí, pàtàkì rẹ̀ àtàwọn àǹfààní rẹ̀. Ustaz mi àwọn ni wọ́n bá wa túkọ̀ rẹ̀ lọ, kọ́lọ̀ ń bá wa fi ahọ́n wọn lé náà. Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Atọ́rọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àlékún ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run bá ní ṣe fún Ànábì wa àti gbogbo àwọn ará ilé rẹ̀ lápapọ̀ tí è dórí ẹnì kọ̀ọ̀kan wa náà. Ọlọ́run ò má yọ wá sílẹ̀ kúrò nínú ìkẹ́ rẹ̀, wala la ilaha illallah. Gẹ́gẹ́ bí atọ́kùn ètò bí wọ́n ṣe sọ fún wa, ohun tí ó jẹ́ àkórí ìdánilẹ́kọ̀ọ́ talẹ́ títọ́ní ó ní àṣúrà ahmiyatuhu wa fawaiduhu. Ṣúrà yẹn ni pé ìfikùnlukùn, ìgbàmọ̀ràn, àwọn ìpàtàkì rẹ̀ àtàwọn àǹfààní ètò sí pé a lè rí gbámú tí à bá ń gba ìmọ̀ràn.
kó tó di pé á tẹ̀síwájú ó yẹ ká kọ́kọ́ mọ̀ kí ni nǹkan tí ń jẹ́ ṣúrọ́, kí ni àwọn àfáà kí ni wọ́n pè é. nínú tírà kan tá à ń pè ní ad-Dari'atu ila makarimi sharia tá a fà wá ar-Ragibu tí wọ́n kọ, wọ́n ní tí ń jẹ́ ash-shura istinbatul mar'i ar-ra'ya min ghayrihi fima ya'nu lahu min mushkilatil umur. wọ́n ní kéèyàn gba ìmọ̀ràn kọ́mọnìyàn kó gba làákàyè ẹnìkejì rẹ̀, ìròrí ẹnìkejì rẹ̀ kó lò ó níbi àwọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ sí níbi ìṣòro, yẹn ni pé àwọn àlámọ̀rí tó bá dojúrú. ìkóríta mẹ́ta tí máa ń dààmú àlejò tíyàn bá wà nínú òfin irú rẹ̀, kí lọ́nà àbáyọ? ọ̀nà àbáyọ ni pé fíkunlukùn pẹ̀lú àwọn èèyàn gba ìmọ̀ràn látẹnu wọn. àbáwọn ọ̀rọ̀ tó ṣe wípé yataraddadu al-mar'u fiha sọ pé ìyẹn ń sọ yín ọ wá níbẹ̀, èwo ni kí n ṣe o, níbo ni kí n gbé lé o, ṣé kí n má ṣe ni àbí kí n ṣe, ṣé kí n tẹ̀síwájú àbí kí n padà sẹ́yìn. irú àwọn àlámọ̀rí báyìí òun la máa ń pè ní ṣúrọ́, yẹn ni pé ká gba ìmọ̀ràn lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n jẹ́ ọlọ́pọlọ pípé ẹ̀dá tí wọ́n sì jẹ́ tó ṣe wípé ó ti ní ìrírí. kí wá ṣe gbé èèyàn ńlá máa ń gba ìmọ̀ràn látẹnu rẹ̀, wọ́n láwọn májẹ̀mú tí ó pé sáré tó ṣe pé á gba ìmọ̀ràn lẹ́nu rẹ̀. kó tó di pa lọ síbi eléyìí, pàtàkì ṣúrọ́ yẹn ni pé pàtàkì ká máa gbàmọ̀ràn, ká máa ṣe ìfikùnlukùn pẹ̀lú ẹlòmíì, ìfọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ tí nǹkan tó bá di pé ó bá ṣẹlẹ̀. lára pàtàkì ẹ̀ ni wípé àbọ́lọ̀ ń ṣe lè dáyàn, kéèyàn ó ṣe lè ní làákàyè tó, bíyàn ṣe lè rò pé òun pé nímọ̀ tó, àátọ̀rẹ́ tó ṣe pé ó tún nímọ̀ jù ọ lọ. bó o ṣe rò wípé ọgbọ́n tó, ọ̀la ẹlòmíì bẹ tó ṣe pé ó tún gbọ́n jù ọ lọ. ibi tó gbọ́n tiẹ̀ níbi tó parí sí, ibẹ̀ lọ́gbọ́n tẹlòmíì, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. àwọn àbá wọn lẹ̀ Yorùbá wọ́n ń sọ nípa ìtàn Ìjàpá. wọ́n níjọ́ kan wọ́n níjọ́ gbá gbogbo tí ń jẹ́ ọgbọ́n ilé ayé pátá ọwọ́ akó olùfẹ́ lọ gbé sórí igi. ó ti á dé sínú akíngbè. ìgbà tí ó wàá gbórí igi ọ̀pẹ tó fẹ́ lọ gbé síbẹ̀, so iwájú ló wá gbé akíngbè ló gbé sí. akíngbè ó ń di lọ́wọ́ kò jí ó lè gòkè orí igi lọ́wọ́ ní Ìjàpá báyìí lọ́gọ̀ tó, ẹ̀yìn ló yẹ kó o fi akíngbè rẹ, ẹ̀yìn ló yẹ kó o fi sí. sí pé ọgbọ́n tó kù lọ́dọ̀ ẹlòmíì. yẹn làwọn Yorùbá fi máa ń sọ pé gbogbo ọgbọ́n tí alábàáwọn bá rí kọ́gbọ́n, ẹ̀yìn ní fi tọ ìgbín. níta fẹ́ lò láàrin wípé ọ̀rọ̀ afẹ́ máa dojúrú nígbà míì. ọgbọ́n ẹnìkan kì í jọ, ìmọ̀ràn èèyàn kì í sábà jọ lọ́pọ̀lọpọ̀ ọgbà, àfi kéèyàn lẹ́nu tó ṣe wípé èèyàn gba ìmọ̀ràn lẹ́nu rẹ̀. tó bàbá inú ilé máa ń jó, inú ilé wa máa ń dàrú, bóòlù kí lè rò pé a lè ṣe tí nǹkan yìí tí inú ilé tí ó fi wà bó ṣe yẹ kí lè kọ́ wa. àti pé kéèyàn máa wúra rẹ̀ bí ẹni tó ṣe wípé òun ti gbọ́n tán, òun ti mọ̀ tán. irú ẹni báwọn ó ní bàbá ńlẹ̀ tó ṣe wípé ó ti ṣe àṣìṣe. bí kò ṣe wípé bó bá ṣe lè wù kó nímọ̀ tó, bó bá ṣe lè wù kó nírọ̀rí, bóòlù rẹ̀ ṣe lè wù kó pé tó, máa rántí pé ẹlòmíì tó ń bẹ torí ẹ̀ tó ń pé, ẹlòmíì tó ń bẹ torí ẹ̀ tó pé jù ọ lọ, tó tún pé jù tẹnu lọ, tó tún pé jù tẹnu lọ. lọ́wọ́ bá fi sọ́nù Al-Qur'ani wípé wa fawqa kulli dhi ilmin alim. ó bá ti rò pé onímọ̀, ẹlòmíì tó ní jù ọ lọ. gbogbo wa pátápátá tó wá ní máa mọ̀tán ju gbogbo ẹ̀dá pátápátá lọ. òun náà ni Ọlọ́hun bá subhanahu wa ta'ala ẹgbẹ́ bó ṣe wà nínú suratu Yusuf. ìdí ni tí àfa wa Al-Hasan Al-Basri kọ́lọ̀nkọ́ba ní kẹwọn tí a fi sọ pé mastashara qawmun qattun. wọ́n ní ní ráwọn èèyàn kan àbáwọn àjọ kan tó ṣe wípé wọ́n máa ní ìfikùnlukùn láàrin ara wọn illa hudu li afdala ma bi hadratim. àfikọ́jọ́ pé Ọlọ́run bá yóò ṣe àmàlẹ́ wọn lọ síbi tó ṣe pé yóò lóore ju ètí tó ń bẹ lọ́wọ́ wọn tẹ́lẹ̀ lọ. tọ́ba ní káwọn nù Al-Qur'ani alápọ̀nlé, táwọn nù hadith anabi wa Muhammad, táwọn àwọn as-sahaba ridwanullahi alayhim, á rí àwọn ọ̀rọ̀ tó ṣe wípé wọ́n fi ń gbani níyànjú lórí wípé kásàmà gba ìmọ̀ràn gbogbo pátápátá ìlànà bùkátà sí. olórí orílẹ̀-èdè ó bùkátà sí ìmọ̀ràn, gómìnà ó bùkátà sí ìmọ̀ràn, olórí ilé, olórí ẹbí, baálé ilé, mágàjí, gbogbo pátápátá ìlànà bùkátà sí ìmọ̀ràn. bó tilẹ̀ jẹ́ pé àwọn táyìn yàn lónímọ̀ràn ọ̀pọ̀lọpọ̀ alẹ́rẹ́ tí ò ní nílà káyọ̀ tó pé májẹ̀mú tó yẹ kó pẹ́ sára rẹ̀ o lè má wà ń bẹ̀ látàrí wípé òun náà bá ń ṣiṣẹ́ kí n tó dépò tí mo wà kì í ṣe dáhùn eléyìí náà ní ká yàn. ṣùgbọ́n àwọn tó ṣe wípé májẹ̀mú kan bẹ tí ọgbọ́dọ̀ má pẹ́
síra wọn kátó lọ síbi eléyìí àwọn àyà alukur'an nínú suratu ali imran àyà 159 ọgọ́jọ ó dín ẹyọ kan allah subhanahu wa ta'ala ó ń sọ fún ànábì muhammad bẹ́ẹ̀ wípé fabima rahmatin minallahi linta lahum walaw kunta faddan ghalidal qalbi lam faddu min hawlik fa'fu anhum واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله نريد سلام محمد فبما رحمة من الله لنت لهم أنه لوبا ìkẹ́ ọlọ́run ọba ńlọ màrí gbà tó fi rọ̀ fáwọn sàbí rẹ̀ ọlọ́run ló ṣàánú rẹ̀ lónìí kọjá tó ṣe pé yọ̀ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ tó bá lọ ya igi wèrè pé àbọ̀ ọ̀yà bábùwáyà tí ò ṣe é gbámú ni walau kunta faddan tó bá lọ jẹ́ oníwà abú ni ghalidhal qalbi ọlọ́kàn líle ẹ̀dá táyé pé ńlọ bá jẹ́ lamfaddu min hawlika ọba tí lẹ́yìn kankan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọba tí lẹ́yìn kankan lẹ́yìn rẹ̀ òun ìbá fọ́nká kó lẹ́yìn rẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀ fa'fu anhum máa lámòjúkúrò fún wọn bákan náà wastaghfir lahum máa bá wọn tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àdúrà tiẹ̀ ó yàtọ̀ sí tiwọn àdúrà tiẹ̀ ìmọ̀ tètè gbà ju tiwọn lọ wa shawirhum fil amr wá máa wá bá wọn fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ máa bá wọn fi kùn lókun máa gbá mẹ́ràn látọ̀dọ̀ àwọn sọ̀hábì rẹ̀ fa idha azamta tó bá ti wá pinnu lórí àlámàrí kan nínú àwọn àlámàrí fatawakkal ala Allah wà bọ́nà ọba bá dúró má bójú wẹ̀yìn má inna Allah yuhibbul mutawakkilin dájú ṣáká ọlọ́run ọba tó ṣe pé ó nífẹ̀ẹ́ àwọn tó ṣe pé wọ́n máa ń nígbẹ̀kẹ̀lé tó kún nínú rẹ̀ lọ́lọ́run ọba ṣe. nínú Fathul Bari afaw ibn Hajar kọ́lọ̀ kọ́ba nìkẹ́ wọn ni fa idha kana Allah subhanahu wa ta'ala qad amara rasulahu tó wájú pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ti pa ànábì wa Muhammad ọlọ́run ti pa láṣẹ ìkíní ànábì ònlá káyọ̀dá ni fatinu dhaki gbogbo àwọn ìròyìn ọgbọ́n máa fi ròyìn ànábì máa fi ròyìn rẹ̀ lọ yàtọ̀ sílẹ̀ yẹn huwa mu'ayyadun bil wahyi ọlọ́run tún fi wáàyè ìmísí látọ̀dọ̀ rẹ̀ ó tún fi kún ànábì èkún lọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ àníkàsọ́pá nígbà tí ẹ̀ ṣe àṣìṣe la yuqarru ala al-khata'i ànábì ọba tẹ lójú ẹsẹ̀ lọ́run ti pẹ̀lá kẹsì pé nítorí báyìí ó kù díẹ̀ káàtó tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run tún wá paláṣẹ pétọ́ máa gbàmọ̀ràn máa fi kàn lókun máa fọ̀rọ̀ tómi tó rọrọ̀ pẹ̀lú àwọn sàbẹ̀ rẹ̀ àjẹ́ pé fal amru fi haqqi ghayrihi awjabu wa alzam kẹ́pà níbi lọ́nà bá paláṣẹ bá àjẹ́ pé tí ì bá ti sànàbì tí a ọkàn pa ọ̀pá dandan ó túláàsì láti máa gbàmọ̀ràn ẹni pé ànábì tó ṣe pé orí ẹ̀ pé pọ̀ làákàyè ń bẹ gbà ọgbọ́n ń bẹ gbà òye ó ń bẹ fún rẹpẹtẹ tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run tó ń kún lọ́wọ́ pẹ̀lú ìmísí látọ̀dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá tó ṣàṣìṣe kan ọlọ́run ti tètè pé lákèésí tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́run tó wá pálàṣẹ wíkọ́ máa gbàmọ̀ràn àjẹpàwọ̀ tá a ṣẹ́kù ńkọ́ min babi awla nínú hadithi kan etí àfàwà ibn hajar ti sọ wípé hadithun hasan ni ẹni hadithi náà àfàwà ibn abi hatim àwọn ní àgbà hadith yẹn wá àfàwà hasan albasiri kọlọ̀ nkọ́ba nìkẹ́ wọn àwọn sọ nípa àyà yẹn wọn ni pé qad alima annahu ma bihi ilayhim haja walakin arada an yastanna bihi min ba'di arada an yastanna bihi man ba'dahu ẹni kọlọ̀ ọba subhanahu wa ta'ala ọlọ́run ti mọ̀ pé ànábì ò bùkátà sáwọn sàbí torí kọ́ lọ́n ṣe lónìí làákàyè ó sì lẹ́nu tọ́gbọ́n ó sì lólóye ọlọ́run ti mú kó bùkátà sí wọn ṣùgbọ́n náà wá pálásẹ kìí ṣe nítorí tiẹ̀ ṣùgbọ́n kó lè bá a jẹ́ súnà fáwọn tá a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ ní wípé bó o ṣe lè kọ́ ga kó o gbòǹgbò tó máa gbà márùn lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ pípé ẹ̀dá àbúrò rẹ̀ rà kọ́lọ́n kó bá ní yọnu sí i ó ní ma ra'aytu ahadan akthara mashwaratan li ashabihi min an-nabiy sallallahu alayhi wa sallam ó lóun ò rí ẹnìkan tó ṣe pé ìmọ̀ sábà gbàmọ̀ràn púpọ̀ ìmọ̀ fi kún lókun pọ̀ lọ́dọ̀ àwọn sàbẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jí ọ̀rẹ́ rẹ̀ àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ òun ọ̀rẹ́ tí máa gbàmọ̀ràn wọn tó anabi wa muhammad sallallahu alayhi wa sallam aya kanu aya mi bákan náà nínú suratu shura aya lẹ́ẹ̀karùnlélógójì allah subhanahu wa ta'ala ìgbà tí ń sọ nípa àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo lára àwọn ìròyìn tí ìròyìn wọn ni pé walladhina istajabu li rabbihim wa aqamu ssalata wa amruhum shura baynahum wa mimma razaqnahum yunfiqun ọlọ́run ní àwọn tó ṣe wípé istajabu li rabbihim wọ́n jẹ́ pé ọlọ́run ọba wọn wa aqamu ssalata ìrun wákàtí márùn wọn kìí tì pọ̀n
ìrun wákàtí márùn wọn kì í tẹ́tì wa amruhum shura bainahum wọn a sì máa gbàmọ̀ràn láàrin ara wọn àlámọ̀rí wọn ó máa ń dá lórí ìmọ̀ràn ìfikùnlukùn ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ wa mimma razaqnahum yunfiqun yàtọ̀ sílẹ̀ yẹn nínú tọ́lọ́wọ́n bá tó ṣe fún wọn lóore lówó ní dúkìá wọn máa ń ná fáwọn tí wọn bùkátà sí nínú àwọn aláìní àròlé inú Suratu Shura àyà 35. Abu Hurairah bákan náà kọ́lọ̀nkọ́ba ní yọ́nú sí ó ní òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé man taqawwala alayya ma lam aqul falyatabawwa maq'adahu minan nar ẹni yòówù tọ́bi ìsàfitì tí ń wí tó sọ pé mi Muhammad tó sọ pé mo wí àní òsì o onítọ̀hún inú náà ni ó ti bára rẹ̀ o kọ́ ya lọ tọ́jú àpò títí ìjókòó kọ́ lọ tọ́jú rẹ̀ nínú náà. ومن استشاره أخوه المسلم فأشار عليه بغير رشده وقد خانه ẹni yòówù tọmọ ya rẹ̀ tó jẹ́ mùsùlùmí tó bá bá pẹ́tọ̀ bàbá mo fẹ́ ṣe nǹkan báyìí ẹ dákun ẹ fún mi nímọ̀ràn sí kí n ṣe ni àbí kí n má ṣe tó wàá fún nímọ̀ràn tó dáa ó fẹ́ ṣì lọ́nà níbi ìmọ̀ràn tó fún irú ẹni báwọn ipò oníjàmbá ńlọ́gbà níwájú ọlọ́run bá wọn kọ́ lẹ̀ fún pé xaayinu lélẹ́yìí o xadáhùn lélẹ́yìí o oúnjàmbá ni o ọ̀dàlẹ̀ ni tí wọ́n kọ́ lẹ̀ fún nítọ̀nù. Imam Bukhari nínú Sahih wọn kọ́nà nkọ́ba nìkẹ́ wọn ni wa shawara an-nabiyyu sallallahu alayhi wa sallam ashabahu yawma Uhud òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam nínú ogun Uhud àníbi kíṣà wọn sàbí wọn péjọ ọwọ́ bá wọn fọ̀rọ̀ jómi tó rọrọ̀ pé tọ̀ bóò ni ṣé ká jókòó sí Madina kan wá bá wa ni àbí ká jáde ká lọ bá wọn àwọn sàbí wọn wá fún nímọ̀ràn pé káwọn jáde lọ pàdé wọn ní Uhud ni ẹni pé tí wọn fẹ́ fàyọ níbi àtótónu ni pé òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam bó ṣe kàǹkà tó bó ṣe gbòǹgbò tó bọ́lọ̀ ń ṣe pàtàkì rẹ̀ tó tonti bẹ́ẹ̀ náà ànábì máa ń gba ìmọ̀ràn Ọlọ́hun bá subhanahu wa ta'ala ó tún wá ṣàwa náà lójú ọ̀yìn kárí wípé ajẹ́ntó sí pé yóò máa gba ìmọ̀ràn. nínú gazwatu Badri òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ìgbà tó wọn àtàwọn ọ̀tá nígbà tí wọ́n pàdé ànábì wo àyíká wípé ibi tó yẹ ká dúró sí ni ibi tó yẹ ká wà ní ibi tó yẹ ká dúró sí ni tá a fi ṣẹ́gun àwọn ọ̀tá ṣùgbọ́n kan náà wọn sọ̀hábà Habbab ibn al-Mundhir ọwọ́n sọ fún òjíṣẹ́ náà bá gbé tọ̀ eré òjíṣẹ́ náà bá ààyè ibi tá a dúró sí sọ́nà ló pa wá láṣẹ ká dúró bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ náà ló bá pa wá láṣẹ sámú ọ̀tọ̀ hàn ní àtìgbọ́ àtìgbà wọn tó wá jẹ́ pé màkì dàbá ni táyé pé ètí ogun ń bá ni ibi tá a dúró sí kì í sáàyè rẹ o wọlé ànábì gbàmọ̀ràn kánà bí ọba gbàmọ̀ràn ni àwọn ọ̀tá ìbá fún alákàmá níbẹ̀ ìwọ náà máa gbàmọ̀ràn máa gbàmọ̀ràn máa fọ̀rọ̀ máa jẹ́ ká àwọn tí wọ́n jágbàlagbà máa bá wọn jókòó nínú àdìs kata kà ní ibtida'i àmásí ààrẹ wọn ní jáàlì sólè kó bàrà àwọn àgbàlagbà máa jókòó tágbàlagbà wasa'ilul ulama àwọn tí wọ́n jó nímọ̀ máa bèrè tí ọba yíyọ lẹ́nu wọn wa khalitul hukama àwọn tí wọ́n bá jẹ́ ọ̀jọ̀gbọ́n máa rò pọ̀ mọ́ wọn máa mix pẹ̀lú wọn ọmọ rẹkọ ọmọ rọgbọn látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ olóye. Umar ibn Khattab kọ́nà nkọ́ba ní yọ́nu sí i ó ní ar-rijalu thalatha tàbá ń sọ pé èèyàn wọn ò ju mẹ́ta lọ. Rajulun taridu alayhi al-umur ẹnìkan lẹ́nu tó ṣe wípé àwọn àlámàrí kan ìrújú kan ọba ìgbà tí ọba fayusadidu abira yìí ọlọ́run fún nílàákàyè ọlọ́run fún lọ́pọlọ ọpọlọ rẹ̀ ilé wa yanjú àlámàríhùn irú ẹni báwọn ọkùnrin ni ọlọ́run fún nílàákàyè ìmàntí ọ̀tọ̀ àti ntí ọ̀tọ̀. ẹnì kejì wa rajulun yushawiru fima ashkala alayhi ìlànà tó ti pé ògùn tó bá ti lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní òròjú yóò kí sáyẹn ní pẹ́tọ́ ẹ dàpọ̀ ẹ làmì márùn bó o ní kí n ṣe ṣe ìkórìtà mẹ́ta tí ì dà wọn àlejò ibẹ̀ mọ́ wá yìí o bó o ní kí n ti ṣe. wa yanzilu haythu ya'muruhu ahlu ra'yi tí máa fún márùn tán yóò tún wá tẹ̀lé ìmọ̀ràn tí a fún ẹlòmíì bọ́ fún márùn yóò kàn yín mú sí ọ ni ẹlòmíì náà àwọn lọ́gàlọ́gà yóò pàgbẹ́jọ pẹ̀lú àwọn tí a ń bẹ lábẹ́rẹ̀ mo fẹ́ kẹ́ fún mi márùn o mo kà fún márùn gbogbo márùn pátápátá atẹ́gùn ni ó gbé lọ ntí mo rí ni ìtàwọn èèyàn rí nǹkan gbàmọ̀ràn ó ṣubú báwọn ẹni tí ìbá ti gbàmọ̀ràn yìí máa ṣubú ni ẹni pé ẹnì kejì náà wọ́n fún márùn ó sì tẹ̀lé ìmọ̀ràn tí a fún ẹnì kẹta
wa rajulun ha'irun bathirun ilẹ̀ tó ṣe wípé tí àlámàrí tó bá ṣẹlẹ̀ sí tí rújú tó bá dé bá yóò máa dààmú dààbò yóò máa ṣe wàhálà tuntun bẹ́ẹ̀ náà ẹ bá tún fún onímọ̀ràn kò ní í tẹ̀lé wala yuti'u murshidan kò ní í tẹ̀lé ẹni tó ṣe ìtọ́nisọ́nà fún so àwọn èèyàn mẹ́ta tí ń bẹ láyé nù àárẹ̀ lẹ́yìn nínú tẹ́lẹ̀ kàtà ń pè ní adabu dunya wa din àárẹ̀ nínú rẹ̀ Imam Ali kọ́lọ̀nkọ́ba ní kẹ́hùn àwọn náà tún láwọn ọ̀rọ̀ tí a sọ nípa abala yìí wọ́n ní ni'mal mu'azaratu al-mushawaratu wọ́n ní ìmọ̀ fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ọmọ dàpọ̀ ní tí máa ń ṣe ìkọlọ́wọ́ fẹ́ dà wà bí ìsàlẹ̀ istidadu al-istibdad wọ́n ní kéèyàn máa dálà káyìtì ẹrù kọ́ má gba ìmọ̀ràn ó burú ní nǹkan tí wọ́n máa ń gbà léṣe ilẹ̀ májẹ̀mú láwàárí lára tó ṣe pé a fẹ́ gba ìmọ̀ràn lẹ́nu rẹ̀ májẹ̀mú alákọ̀ọ́kọ́ an yakuna akilan kamilal akili ẹni tí wọ́n bá ràn lẹ́nu rẹ̀ yọjọ́ nítorí làákàyè tí wọ́n yẹ pé bílẹ̀ bá sọ̀rọ̀ àríyìn ó sì balẹ̀ làákàyè rẹ̀ ọmọ pé pọ̀ máa tajribatin yóò jẹ́ tó ṣe pé ó tún ti lóye ó ti ráwọn rírí lóríṣiríṣi ó ti rí lọ́pọ̀lọpọ̀ tó ìkànnì àwọn àfáàwọ̀ àgbà nínú àwọn sọ̀hábà ìyẹn Abul Aswadu Ad-Duwali kọ́lọ̀nkọ́ba ní í ṣe àlékún kẹwọn wọn ní wa ma kullu dhi lubin bi mu'tika nushahu wala kullu mu'tin nushahu bi labibin walakin idha istajma'a 'inda sahibin fa haqqun lahu min ta'atin bi nasib. bàbá sọ fún wa nínú ọ̀rọ̀ yìí wọ́n ní ma kullu dhi lubin bi mu'tika nushahu kìí ṣe gbogbo ẹni tó bá lọ́pọlọ iná lọ́ọ́ máa gbàmọ̀ràn rẹ̀ wala kullu mu'tin nushahu bi labibin kìí ṣe gbogbo ẹni tó bá ti ń fọ nímọ̀ràn náà lẹ́yìn tó gbọ́n ṣùgbọ́n tó lọ́n bá ní kí méjì sáré yàn ọjẹ́ ntoni làákàyè ọjẹ́ ntoni rírí walakin idha istajma'a 'inda sahibin tọ́ba rẹ̀ nìkan tó ṣe wípé ní ti kásìnà sí àkàgbáyàn márùn ìmọ̀ àgbáyàn márùn ìmọ̀ràn rẹ̀ ìtumọ̀ ń wúlò torí pé ní làákàyè ọlọ́pọlọ tọ́ba ti lè pé sáré léyìn irú ẹni báwọn fahaqqun lahu min ta'atin bi nasib irú ẹni tó yẹ tọ́tọ́ kéèyàn tẹ̀lé kéèyàn gba ìmọ̀ràn rẹ̀ ònù ẹni pé nǹkan aláwọ̀kọ́ ẹni tábà gba ìmọ̀ràn lẹ́nu rẹ̀ yóò jẹ́ ntọ́ni làákàyè yóò jẹ́ ntọ́ni rírì nǹkan lẹ́ẹ̀kejì an yakuna dha dinin wa tuqa wọn láti jẹ́ tó ṣe pé ọlẹ́sìn abalábẹ́ aláti kíyèsí ẹni tábà gba ìmọ̀ràn lẹ́nu rẹ̀ yóò jẹ́ ntọ́lẹ́sìn yàtọ̀ sí pọ́lẹ́sìn yóò tún jẹ́ dáàtò kọ́ yóò jẹ́ ntọ́ bẹ̀rù Ọlọ́run tí méjì náà ọba tó pé sáré ń tọ́ fẹ́ gbàmọ̀ràn lára lẹ́nu rẹ̀ ó tí rẹ̀ ní gbàmọ̀ràn lẹ́nu rẹ̀ o Abdullahi ibn Abbas kọ́lọ̀nkọ́ba ní yọ́nu sí ó ní man arada amran fashawara fihi imra'an musliman waffaqahu Allahu li arshadi umuri ẹni tó bá ṣe wípé ó gbọ́dọ̀ láti ṣe nǹkan kan tó wá ọmọnìyàn kan tó jẹ́ mùsùlùmí pétọ̀ dá mi nímọ̀ràn mo fẹ́ ṣe báyìí ọjà báyìí mo fẹ́ gbé kalẹ̀ bísínẹ́sì báyìí mo fẹ́ ṣe obìnrin báyìí mo fẹ́ fẹ́ ilé báyìí mo fẹ́ kọ́ tó wá fún nímọ̀ràn tó sì tẹ̀lé waffaqahu Allahu li arshada umuri èyí tó ṣe pé yóò pé jù èyí tó jẹ́ ìtọ́nisọ́nà jùlọ ọlọ́ọ̀bá yóò fi sìkòǹgẹ́ lé lórí. májèmọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé an yakuna nasihan waduda ẹni tó fẹ́ gba ìmọ̀ràn lẹ́nu rẹ̀ kọjá tó ṣe wípé yóò ṣe nàṣíà yóò ṣe kìlọ̀kìlọ̀ fún èyí tó dáa ni ó sọ fún ọ nínú ọ̀rọ̀ yóò sì jẹ́ tó ṣe pé o nífẹ̀ẹ́ òun náà sì nífẹ̀ẹ́ rẹ̀. ìmájèmọ́ ẹlẹ́ẹ̀kẹrin an yakuna salimal fikri ẹni tó fẹ́ gba ìmọ̀ràn lẹ́nu rẹ̀ kọ̀gbọ́n lè jẹ́ tó ṣe pé ó ti wà disturbed nínú làákàyè yìí pé àwọn ṣàwágìlì oríṣiríṣi ó ti bẹ lórí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yìí gbàmọ̀ràn lẹ́nu rẹ̀ kò ní fọ́ nímọ̀ràn tó dáa torí gbọ̀n gangan làákàyè rẹ̀ wálẹ̀. májèmọ́ lẹ́ẹ̀kan ni wípé alla yakuna fil amri mustashari fi alla yakuna fi amrin almustasharu fihi lahu ragbatun fihi ẹni tó bá fẹ́ gbàmọ̀ràn lọ́dọ̀ rẹ̀ lórí àrà Amẹ́ríkà kọ́ mọ̀jẹ̀ pé òun gan ní interest níbi tó fẹ́ gba ìmọ̀ràn ntọ́ nfẹ́ gangan bùkátà sí yọ lọ dènà díọ̀ kò ní jẹ́ kí ntọ́ wà kò ní jẹ́ ọbọ̀mọ̀ lọ́wọ́ oríṣiríṣi àwọn àǹfààní òun lè táàrí yẹn tí yẹn bá ń gba ìmọ̀ràn bá a bá tiẹ̀ rí àǹfààní kankan tayọ wípé annal mashwarata min al-ibadati al-muqarribati lillahi subhanahu wa ta'ala kìbátó nítorí pé kò sí nǹkan kan lẹ́sàn lóore láǹfààní níbi ká gba ìmọ̀ràn ju wípé ó wà nínú àwọn ìjọsìn léyìí tó ṣe pé máa ń mú ní súnmọ́ Allah subhanahu wa ta'ala kìbátó ṣùgbọ́n ìyàtọ̀ sí lẹ́yìn
ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé máa khaba man istakhara wala nadima man istashara kìí ṣe àdìfẹ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn ń pè ní àdìfẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni yẹn ni pé man istakhara ẹni tí bá máa ń wá kọ́nà ọ̀bọ̀bọ̀ ń ṣẹ̀ṣán tó lóore irú ẹni báwọn kò lè pòfo bákan náà wala nadima man istashara ẹni tí bá máa ń gba ìmọ̀ràn kò ní kábàámà lórí iṣẹ́ èyí tó bá ṣe àwọn àǹfààní mìíràn ó tún wà fún àlàyé kíkún ká lọ wọnú tírà Taysirul Karimir Rahman bàbá tó níbẹ̀ èyí tí bàbá wa As-Saadi tí wọ́n kọ wọ́n ṣàlàyé nípa àwọn àǹfààní táàrí níbi ká máa gba ìmọ̀ràn. Jazakumullahu khairan. Ẹni tó bá ní owó ọ̀tẹ́rù ìwọ̀nba èyí tí ó fẹ́ lò ó ní ohun eléyìí ó sì máa fi yé wa yí pé ibú òun ní Islam nǹkan kún bẹ́ẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ kọ́nà ọba àlékí ọlọ́wọ́ àwọn stars wà ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san rẹ̀ ohun tí ìfẹ́ kí wọ́n délẹ̀ tí àwọn èèyàn fi ń pè wá láti ilé náà mẹ́lọ́ wàhálẹ́gùn sàrátù láraka tí wọ́n ti wọlé lórúkọ ẹgbẹ̀rẹ̀ tí ń pè náà kí ni ìbéèrè yín ẹbẹ̀rẹ̀ àgbọ̀ yín náà àsìkò yín náà wọ́n ní bídíà yóò pèsè méjì ọ̀sán di fanfa láàrin àwọn àfa. ẹyọ kan ní bídíà kò sí nǹkan tó dáa tàbí kò sí nǹkan tá a sì lè kò ní ọ̀dà yìí pé kódà táwọn bá sọ ní. bàbá ibi tí a ń lọ ni wípé gbogbo bídíà pátápátá lè yàn wọ̀ nálé lórí kò sí bídíà mùkáfírà kò sí ti yàn jẹ́ àfímà lé lórí ibi tí a ń lọ gàgà nù. àwọn bídíà tí ò lè gbéyàn wọná ọ̀nbẹ nínú àwọn àádà ṣùgbọ́n àwọn ìtọ́jẹ́ mùkáfírà ẹni téèyàn bá kó síbẹ̀ tí ó wọnú nàìjíríà àdámà. ọlọ́run ó sọ àlọ́ ẹ̀yà ara àwọn àfa àwọn sàlàyé ẹ̀fà ayẹ́kùnrin rẹ̀ náà ẹ ti wọlé wàhálà ń sàtún là ń gbìlẹ̀ tí ń dòkè lórúkọ yín. ẹ̀wọ́ ṣé àbúrò ọmọ náà. ọlọ́run sẹ́yìn lẹ́sàn rẹ̀ á rí gbẹ́ngbà tí ń ka májẹ̀mọ́ ẹni tá gbàmọ̀ràn lẹ́nu rẹ̀ wọ́n ní kó jẹ́ lẹ́sìn kó sì jẹ́ ń tó bẹ̀rù ọlọ́run ọba so ẹni tẹ́ ìbí lọ́rẹ̀ kì í ṣe ń tó bẹ̀rù ọlọ́run tó bẹ̀rù ọlọ́run ọba ni ìmọ̀ràn kò ní sọ́fẹ́ lómi. tọ́ ẹ̀yin èèyàn nílé ètò yín Nurul Islam ètò tí a gbé kalẹ̀ fún àti mọ̀mọ́ wa Elizabeth Babatunde ilé ìgbòǹgbòrò àbọ̀rẹ́rìn òun náà ni ó ti ń bá atẹ́gùn wọ ìyá àjà kọ́nà ọba àlekè ọlá ọba ọmọ náà ní àbọ̀ fún ẹ̀yin ará ilé tí ẹ pèsè òní 08071391132 lẹ́ẹ̀kan sí 08071391132 bàbá wa kó tó di pé wọ́n pè wọlé àwọn èèyàn kan sọ pé obìnrin ò ní ìdí kéèyàn gbà mọ́ lọ́wọ́ ẹ̀ nípa aláàbò làákàyè ni wọ́n ṣé bó ṣe rí náà nù. kò rí bẹ́ẹ̀ rárá o ọlọ́run fún ọkùnrin ní làákàyè ó fún obìnrin ní làákàyè kódà làákàyè obìnrin míì ojú ti ọkùnrin míì lọ èèyàn lè gbàmọ̀ràn lọ́wọ́ obìnrin rẹ̀ ọkọ ìyàwó lè gbàmọ̀ràn lọ́wọ́ obìnrin rẹ̀ so èèyàn sì lè gbàmọ̀ràn lọ́wọ́ ìyá èèyàn gan so tó jẹ́ ẹni tó bí èèyàn ọlọ́run fún wọn lọ́pọlọ kò sí jíjá sí pé à lè gbàmọ̀ràn lọ́wọ́ ẹni tó bá jẹ́ obìnrin. lára pa àtúnṣe dáadáa sóbi wa méjèèjì kéèyàn tún gbàmọ̀ràn látẹnu. Jazakumullah. ọlọ́run wa sẹ́yìn ní ẹ̀sán rẹ̀ kó tó di pé a fi orí rẹ̀ tì oníbèrè ìbéèrè yìí pé gbogbo àwọn àdìsàn sọ̀rọ̀ sọ wípé náà kí sọ́tọ̀ akéré wà dínì ni wọ́n níbo la fẹ́ ti ilé ìgbìmọ̀. anabi sallallahu alaihi wasallam ó ti jáàmù wípé náà kí sọ́tọ̀ lákìrì yẹn ni wípé níbi ẹ̀rí jíjẹ́ obìnrin méjì ni ó máa wà nípò ọkùnrin kan so náà kí sọ́ọ̀nù ti bi dínà ni wípé kò sí bóbìnrin tó bá ti lè bàlágà kò sí bó ṣe fẹ́ ṣe tí ó fi kírun yanjú lódìdí oṣù kan àwọn ọjọ́ kan bẹ̀ tí èsì kò sùn. tọ́ ibi tí a dúró sí òun ni eléyìí kọ́nà ọba àdékè ọlá kọsọ oníkálukú wa ju ọjọ́ mẹ́jọ lọ à ń kí gbogbo yín pé ẹ kú múra fún Ramadan ọlọ́run bá lékè ọlá yóò jẹ́ kí ó bá wa láyé ẹni tí ó jẹ́ kí ẹ máa gbọ́ wa kétékété oníṣínẹ́lu Òbídìkè ni ó ń gbé sókè tí ó ń gbé sílẹ̀ Alhaji Toyib Abọ́ládé imam òní olóòtú ètò èmi ọmọ yín nínú Islam Iskil Hamza yẹn yẹn sè máa sálàmà.